Orúkọ mi ni Abdulquadri Aderogba tí gbogbo yẹn mọ̀ sí the street ambassador aka Fila Trophy. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé èyí là ń ṣe àyájọ́ Fila Day. Fún dé yìí fìlà mẹ́rin ni mo kó wá fún tààrọ̀ tèmi bó tẹ̀ ṣe wípé ọjọ́ mẹ́rin mo fi ṣe Fila Day. Fìlà alákọ̀ọ́kọ́ olẹ́wọ̀ yìí Fila Suprabat, Fila Suprabat láti orílẹ̀-èdè India ọ̀nà tí mú yẹn wá. Ẹlẹ́ẹ̀kejì olẹ́wọ̀ yìí Fila Goteboj Fahikome, Fila Goteboj Fahikome láti orílẹ̀-èdè Sweden. Òtúlẹ̀wọ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ Fila Putra Sugar Size, Fila Putra Sugar Size olẹ́wọ̀ yẹn o. Ẹlẹ́ẹ̀karùn-ún bàbá bẹ̀ Fila Azbekri Razat láti orílẹ̀-èdè Iran. Ẹ wá rí ìgò tí ẹ̀ ń wò yìí onípè ní ìgò Naomi Kumashi Kahipato, Naomi Kumashi Kahipato bó kàn ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀. Gẹ́gẹ́ bí àyájọ́ Fila ilé ìtàn ṣe yìí òun ni màá jẹ́ pé màá wá dé gbogbo ẹ̀ papọ̀ collectively lẹ́ẹ̀kan náà kí ẹ bá lè mọ̀ wípé Fila treble gangan òní ní olẹ́wọ̀ yìí o olẹ́wọ̀ yìí o olẹ́wọ̀ yìí o Naomi Kumashi Kahipato, Naomi Kumashi Kahipato àti sugar size, sugar size, sugar size, sugar size.